bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa kó tó di pé a máa wọnú agbami ètò lọ, ẹ bá wa gbé ètò náà kó rìn káàkiri gbogbo ibi tí ó yẹ kó dé. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé lórí self-determination ni a dúró lé lórí. Ohun self-determination tí kúrò nínú tá à ń béèrè lọ́wọ́ ìjọba federal government tí a ń pè ní Nàìjíríà àti gbogbo àwọn tí a mọ̀ ní àgbáyé pé kó bá wa dá sí ọ̀rọ̀ náà, torí pé gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wá, àwọn ọmọ kóòtù òjíire, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Oòduà, èyíkéyìí tí ẹ bá fẹ́ pè kò sí tí kò lọ nínú ẹ̀. Mo kí wa pé salamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ìyẹn jẹ́ kíkí fáwọn ti mùsùlùmí tí kò ń ṣe mùsùlùmí ti Fúlàní àbí ti mùsùlùmí ti alákatá tí wọ́n fi dá wàhálà sílẹ̀